ọlá ọmọ tó bá ń pè é ní bàbá tó bá ń pè é ní bàbá ọmọ ìyá mi tó bá ń káwọ́ sókè fún ẹ èèyàn mi tó bá ń jọ́sẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kíní kan lára ẹni ó jẹ́ lọ ṣe jẹ́ ọ̀rẹ́ mi o tó ráyè ò fẹ́ ní fọ̀rọ̀ òbí kì í sórí ẹni. ìkọ́ tẹ́ ẹ sọ yẹn ìbéèrè ńlá nìyẹn pẹ̀lú ibi táyé lọ́sìn yìí o. bẹ́ẹ̀ni sà. ibi táyé lọ́sìn. bẹ́ẹ̀ni sà. kò sí mákẹ́tà kan tó lè bẹ́ mi sọ o ń gbé ṣe máa padà sí cd àti kẹsẹ́ẹ̀tì. cd àbí. kẹsẹ́ẹ̀tì. no àbọ̀ online. online ẹ. kò sẹ́ni tó lè sọ mi pé kí n padà sí cd o cd kẹ̀ ìgbà tí mo tá à ń ṣe ti cd pé kí normal ọmọ yàn ẹ mọ̀ ìgbà ara là ń búra. bẹ́ẹ̀ni. ìgbà tí rẹ́kọ̀dù wa tó jáde ọmọ yàn bá ara dáadáa ṣùgbọ́n wọn kàn ń gbọ́ orin yẹn ni wọn ò lè mọ̀ pé ní báyìí ni. ló kọ́. ó kọ́. àwọn orin tẹ́ ẹ ti kó jáde yẹn ṣé ẹ̀yin lẹ promote ẹ fún ara yín ni àbí wọ́n bá yín promote ẹ. ọ̀rọ̀ ńlá ni ẹ bèrè yẹn o. torí náà la ṣe pè yín. nǹkan tó ṣẹlẹ̀ ni pé alákọ̀ọ́kọ́ rẹ́kọ̀dì mo ṣe. bẹ́ẹ̀ni sà. ọba mi gbé jáde ni. ok ìyẹn rẹ́kọ̀dù alákọ̀ọ́kọ́ yẹn. bẹ́ẹ̀ni ògòdó tuntun. ọba yín gbé jáde ni. bẹ́ẹ̀ni. talẹ́ni tó bá yín gbé iṣẹ́ náà jáde. òdu ni wọ́n ṣàìmọ̀ fọlọ́kọ̀ orúkọ wọn ni àríyọ̀ oṣù ló máa ń pè wọ́n àríyọ̀ rẹ́kọ̀dù so tó wà ní Ìjàyè lábẹ́òkúta. ok ní junction Ìjàyè yẹn gangan. bẹ́ẹ̀ni junction Ìjàyè ló wà. ok. ìjẹ́ ẹni tó bá yín ta rẹ́kọ̀dù yẹn tá a mọ̀ wọ́n sí àríyọ̀ records. bẹ́ẹ̀ni. irú àdéhùn wo ni ẹ jọ ṣe lórí ọ̀rọ̀ olówó dé nípa òkè tí n bá tajà yìí o tówó ìbàjẹ́ bóyá bíi àfipá bíi 1 million iye báyìí ló máa gbà nú ẹ̀ iye báyìí ń tọ̀dọ̀ mi. bólẹ̀ tún mọ́rọ̀ lọ báyìí. a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ já ẹ dáhùn torí àwọn èèyàn wọ́n máa fẹ́ máa retí. ìṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé kọ́lọ́ ń ṣàánú gbogbo wa. àmín. tólórin bá struggle pé òun pé bí a tí wọ́n bá ti rẹ̀ olórin tí wọ́n bá ti mọ̀ kò sí nǹkan ẹ mọ̀ ojú ẹ̀ máa fẹ́ dúdú. gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n bá yín ṣe yẹn ìjẹ́ ṣe rẹ́kọ̀dù yẹn lọ́dọọdún láti 2020 yẹn títí di àsìkò yìí. ṣe o. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò ṣe pé bí èmi gangan mo dìídì gbé ara mi lọ bá wọn. ok. mo wà ní agbo kan gbogbo àyẹn náà kọ́ ló ń ṣàánú ẹ̀ mọ́ jamora a ṣe struggle báyìí náà bọ̀. ó yàtọ̀ sí ìgbà yẹn. ó ti yàtọ̀ sí ìgbà yẹn náà. ló wá ṣeun. ṣẹ́gẹ́t so wọ́n rí mi ní agbo kan ni ọmọ ìkéré tó ń kọrin ògòdó tí tó kilẹ̀ dáadáa yìí tó ń pa òkè báyìí pé wọ́n ní mo ní good voice o pé ọ̀hún like mi pé marketer lọ́wọ́ pé ọ̀hún dẹ̀ máa ń ṣe ọ̀hún máa ń promote orin pé wọ́n ní kí wàá rọ wọn ṣá ẹ mọ̀ gbogbo àyẹn náà àwa náà ojú dúdú àti ìmọ̀ tó yàtọ̀ sí ara ṣáà gbọ́n mi ṣá wọ́n ní kí wàá rọ wọn ní kíní bọ̀ ká má fọ̀rọ̀ gùn mo ṣá lọ rí wọn ṣá gbà tá lọ rí wọn so wọn lọ fi sọ fún mi pé ọ̀hún máa ṣe rẹ́kọ̀dù fún wa pé but èmi àti wọn máa sign. ọdẹ normal gbé agreement lẹ̀ so adẹ̀tọ́ bọ́dà gbé bí i 10 years ni mo 10 years náà la sign ni mo sign gbà yẹn. àwọn á sọ fún wa nígbà yẹn wípé ó kéré jù pé mo gbọ́dọ̀ ṣe rẹ́kọ̀dù lẹ́ẹ̀kan ṣo lọ́dún wọn náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ o wọ́n ní bọ̀ rẹ́kọ̀dù kan ṣo ó máa jáde ní. ó gbọ́dọ̀ jáde lọ́dún kan yẹn. láti 2019 yẹn. bẹ́ẹ̀ni ọ̀nà ó gbọ́dọ̀ jáde lọ́dún. so nígbà táwa aṣá ẹ mọ̀ pé èmi tí tá ò ṣe ọkàn rí pé kíní èmi ò mẹ́nìtìn èmi kò sọ pé yá kò sí wàhálà pé ó ti bá mi lára mu. so wàá wá sọ fún wa pé kódà àwọn èèyàn kan tẹ̀ sọ fún mi pé 10 years tí mo sáyẹn gan ti pọ̀ jù. ó ti pọ̀ jù. pé wọ́n nítorí mi ìmọ̀ pa akọni dáadáa pé ó yẹ kí n fi lu àwọn èèyàn kí ẹ mọ̀ àwa tá a ṣe ń try pé ká tẹ̀ rẹ́ ẹnìkan tó máa. kéèyàn jẹ́ èèyàn kọ́ mọ́ èèyàn. so kò tún yẹ pé bí àyè mi gangan mo lọ bẹ́ẹ̀ nìyí so fún ara wọn ni wọ́n rí mi
lóde ẹ mọ̀ ẹni tó fẹ́ náwó nǹkan ṣé òun nìyẹn tó máa wò pé bí èèyàn fẹ́ máa lọ ní kíní kankan control bákan ni so aṣá gbìyànjú ti ṣá wọ́n tún wá sọ ọ̀kan nínú agreement yẹn wípé ó dàgbé 10 naira tábà ti ta bóyá bí 1,000 irọ́ wọ́n ṣàní a máa rí wọ́n ní 10 naira ní tọ̀dọ̀ mi ń bẹ̀. 10 naira àbí lórí cd kan ṣo 10 naira ní tọ̀dọ̀ yín. bóyá jẹ́ pé lórí cd kan ṣo lọ́sọ ẹ mọ̀ mo ti gbé. torí kò gbọdọ̀ jẹ́ 100 gbogbo ìgbà tẹ̀ ń sọ yẹn ó ń ta cd kan ní 100 naira ń gbà yẹn. ó ti pẹ́ ẹ mọ̀ pé mi ò mọ̀ pa ogun kan yẹn so wọ́n ṣàní máa rí 10 naira ó dà pé lórí cd kan náà ni wọ́n ní máa rí 10 naira pé kí n má wọrí o pé àwọn máa fún mi ní owó yẹn bọ́ ẹ mọ̀ kó tí yóò mọ̀ pa ẹ̀ kò yan so bọ́ ọlọ́run ṣàṣàánú àríkọ́bọ̀ o mi ò fún mi lówó ọ̀kan o. rówó kọ̀ọ̀kan kẹ̀. fún mi lówó ọ̀kan o. ǹjẹ́ bó ṣe rí kábàkọ̀ rí ìjọba kan tó jẹ́ ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà kókó dìlí sí kó wá sọ wípé káyé kúrò lórí íńtánẹ́ẹ̀tì o wọ́n fẹ́ dá ayé padà sí ayé késẹ́ẹ̀tì àti cd ìjẹ́sẹ̀ máa padà sí ọ̀dọ̀ àwọn marketer àti àwọn promoter yìí. nínú interview tá a ṣe fún bàbá yẹn sọ point kan nínú ẹ̀ ó pẹ̀lú àwọn nǹkan tá a torí ẹ̀ gbé yín wá. bàbá yẹn ní ẹ̀yin olórin pàápàá ẹ mọ̀ lára pé ayé ìgbà cd kẹsẹ́ẹ̀tì ó dáa ju ayé online lọ torí pé ayé cd kẹsẹ́ẹ̀tì owó ń wọlé fún yín dáadáa ju àsìkò yìí lọ. ṣé o tọ́ lọ́rọ̀ yà bí lọ́yìn. ẹ má dàn án lóhùn. bí mo ṣe wà yìí mo fi ọlọ́run bá búra kò sẹ́ni tó lè sọ mi pé bí ọlá ọmọ kúrò lórí social media kíní kan social media mo ti ń jẹun. up to now. social media mo ti ń jẹun báyìí tọ́wọ́n yẹn bá máa gbé show fún mi wọ́n máa dm mi wọ́n máa message mi lórí tiktok orí facebook ṣe get wọ́n máa message mi hello ọlá ọmọ ẹjọ afẹ́kẹ́ bá a ṣe afẹ́ gbé show fún yẹn afẹ́ ṣe ayẹyẹ kan bí báyìí ni o ó yá ẹ máa rí ó yá ẹ dm mi àdè máa sọ ó lè yẹ kó orí whatsapp ni ẹlòmíì orí tiktok yẹn láti máa parí gbogbo ọ̀rọ̀ so ayé ti dórí social media kẹ́wọ̀n kan máa sọ pé ìgbà ayé cd owó pé olórin ibo ló ti pé olórin. wọ́n ní báwo lẹ ṣe rí àsìkò yìí sí àti àsìkò tí àwọn promoter tí wọ́n ń ta kẹsẹ̀tì àti cd yín báwo lẹ ṣe rí àsìkò yẹn síra wọn sí. mo ti sọ lẹ́ǹkan ọlá ọmọ tí a bá ń jẹyàn ayé kò ní rí ni yóò. kábíyèsí lódùmarè. ọmọ láṣojú òtẹ́bí bá ń pààyàn ayé kò ní dánimọ̀. ṣùgbọ́n tọ́lọ́run bá ti bá ẹ ṣe òótọ́ fi tẹ ewúrẹ́ jiyàn. tó bá ń fẹ́tọ̀ àgùntàn jẹ́ ká ayé lẹ́nu ń gbéraga o. tẹ́bí bá ń pààyàn ayé kò ní dánimọ̀. tí a bá ń jẹyàn ayé kò ní rí ni yóò. ọlá ọmọ ìgbà kí ìgbà ní gbogbo nǹkan lè yí padà. cms. ọlá ọmọ ìgbàkígbà ní gbogbo nǹkan lè yí padà àmọ́ ìgbàgbọ́ rẹ̀ dákún má jò yí padà o ìgbàkígbà ní gbogbo nǹkan lè yí padà. ọlámùgòrò gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí nílé lóko ọlámùgòrò home away from London ọlámùgòrò South Africa Canada gbogbo ibikíbi tẹ́ ti wà nílé ayé bí gbogbo mùtúmù wà ẹ̀yin ọmọ Nàìjíríà ní tilé tó kó Elédùmarè yọba kò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ nílé ayé bí gbogbo mùtúmù wà. ẹjọ́ tó rọ ọlọ́run ọba ṣeré tó yìí ètò yìí ètò wa ni ètò yìí ètò wọ́ wà ẹ jẹ́ ká máa tẹ́tí gbọ́ wọn nílé ayé bí gbogbo mùtúmù wà gbogbo àwọn eléyìí nǹkan tó bá jẹ níhùn lọ́ máa ń gbé jáde nílé ayé bí gbogbo mùtúmù wà nǹkan tí ó bá ti jẹ níhùn nílé ayé bí ẹ ò lè rí wọn ń bẹ̀ nílé ayé bí gbogbo mùtúmù wà gbogbo ẹjọ́ tó rọ ọlọ́run ọba ẹ máa bá a subscribe sórí YouTube wọn ẹ máa bá a follow ìwọ̀n lórí TikTok ọ̀n bẹ lórí Facebook ọlámùgòrò òkodoro yorùbá. òkodoro ọ̀rọ̀ ní mídíà. òkodoro ọ̀rọ̀ mi ní mídíà ọlámùgòrò ọmọ ìlú ìgbẹ̀yìn ẹ jọ̀wọ́ nítorí Elédùmarè yọbọ níbo ọ̀rẹ́ tí ó bá ti sẹ́yìn ọlámùgòrò kò lè sáwa nílé ayé bí gbogbo mọ̀tò mọ̀ fà gbogbo bẹ́ẹ̀ni o. ẹ̀yin gọ́gọ́ làwọn arí táwọn fi gara káàkiri ìgboro nílé ayé bí gbogbo ẹ̀yin èèyàn ọlá ọmọ kò ní rẹ gbogbo aláyé láyé ọlá ọmọ n kò pé nàìjà ò dáa n kò pé nàìjà ò dáa ọmọ láṣojú
èmi kò pé nàìjà ò dá ṣùgbọ́n ibi tó yẹ kó wà kọ́ ló wà. o kò pé nàìjà ò dá o kò pé nàìjà ibi tó yẹ kó wà kọ́ ló wà. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. ìkànnì òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. lórí Facebook wa wà ní Cubase Master Bracket òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí TikTok òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa òkodoro ọ̀rọ̀ ní mídíà. ẹ sì má gbàgbé láti tẹ̀lé wa kẹ́ẹ̀sì tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. ẹ bá a like, ẹ bá a share, kẹ́ẹ̀sì bá a comment sí abẹ́ àwọn fọ́nrán wa yìí. ojú tẹ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá wo apá ọ̀tún mi ẹ rí i pé mo ní àlejò nínú kulumi lónìí. Òdú ni wọn kì í ṣe aláìmọ̀ fún olóko, ṣùgbọ́n bí wọ́n ṣe wá jẹ́ òdú tó a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n fi ẹnu wọn dárúkọ ara wọn ṣáájú kí wọ́n tó dárúkọ ara wọn. a ṣe àwọn fọ́nrán kan ní ọ̀sẹ̀ tó kọjá tá a jùlẹ̀ sórí ayélujára nípa àwọn olùtajà àti àwọn olùpolongo àwọn késẹ́ẹ̀tì ayé ìgbà yẹn àti CD àwọn olórin tí a gbé bàbá kan wá àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀. torí náà la ṣe pé ẹni mi tó wà ní apá ọ̀tún mi yìí láti jẹ́ kí wọ́n wá sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n sọ nínú ẹ̀. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ olóòtú. ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta ni ó nágbára jù. bàbá mo rọ̀ yín mo bẹ̀ yín pé kẹ́ ẹ má bínú bá a ṣe pè yín torí pé àwọn nǹkan kan wà tó yẹ tí a ò bá sọ ó lè fẹ́ bu omi tútù sí ọkàn. torí ẹ̀ ni a ṣe pè yín pé kí ẹ yọjú sí wa láti lè bá yín fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀. bàbá ẹ kú iṣẹ́ sà. a ṣe íńtáfíù kan fún bàbá kan ní ẹnu ọ̀sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú. mi ìwà mọ̀ bóyá ẹ rí íńtáfíù yẹn àbí ẹ ò rí sà. tí má gẹ̀ dára íńtáfíù tí ẹ̀ ń sọ yìí. bẹ́ẹ̀ ni sà. ó rẹ̀ bí bàbá kan báyìí tó ń ta bí késẹ́ẹ̀tì àbí. késẹ́ẹ̀tì àti CD. ó dà mo rí ọ̀hún kọ̀ọ̀kan náà ṣe ẹ̀sìn mi wọ́n ṣe ẹ̀sìn mi mo rí. ok ẹ tẹ wo fọ́nrán yẹn sà. mo wò. ibo lẹ ti wò. mo wo YouTube yìí. ẹ wò láti òkè désàlẹ̀ pátá bẹ́ẹ̀ni mo wò. gbogbo nǹkan tí wọ́n sọ ń bẹ̀ tí ẹ bá fi ọkàn bá lọ ẹ ṣe máa rántí àwọn nǹkan kan tí wọ́n sọ ń bẹ̀ sà. mo ṣe rántí. ok sà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí tí wọ́n sọ ń bẹ̀ wọ́n ní olórin ògodó ni. bẹ́ẹ̀ni ok ẹ jẹ́ kí a mọ orúkọ yín. orúkọ mi ni Sodiq ọmọláṣojú tí o gbìyànjú mọ̀ sí ọlá ọmọ ògodó àgbáyé. ògodó àgbáyé ẹ ṣeun gan sà. lákọ̀ọ́kọ́ nínú ìbéèrè tí ó wà ní ọwọ́ mi rè báyìí àwo mélòó lẹ ti ṣe jáde. mo ti ṣe rẹ́kọ̀dù mẹ́ta. rẹ́kọ̀dù mẹ́ta kí lorúkọ rẹ́kọ̀dù kìíní ìkejì kẹta. aláwọ̀kọ́ ògodó tuntun. ok. ẹlẹ́nkejì ọdún tuntun. ok. mo dẹ̀ tún lè sọ pé ọdún ayọ̀. ọdún ayọ̀. so ẹlẹ́nkẹta ire ni mo yàn. ire ni mo yàn. ọlẹ́kẹta yẹn ni bàbá wa ọ̀gá wa Oríyọmí Hamzat lọ́jọ́ sí nìbàdàn. ògo yín tó ti wà níta ọlọ́run ní jẹ́ kí ó wọ̀kú lójijì. àwọn orin tẹ́ ẹ ti kó jáde yẹn ṣé ẹ̀yin lẹ promote ẹ fún ara yín ni àbí wọ́n bá yín promote ẹ. ọ̀rọ̀ ńlá ni ẹ bèrè yẹn o. torí náà la ṣe pè yín. nǹkan tó ṣẹlẹ̀ ni pé alákọ̀ọ́kọ́ rẹ́kọ̀dì mo ṣe. bẹ́ẹ̀ ni sà. ọba mi gbé jáde ni. ok ìyẹn rẹ́kọ̀dù alákọ̀ọ́kọ́ yẹn. bẹ́ẹ̀ni ògodó tuntun. ọba yín gbé jáde ni. bẹ́ẹ̀ni. talẹ́ni tó bá yín gbé iṣẹ́ náà jáde. òdú ni wọ́n ṣàìmọ̀ fọlọ́kọ orúkọ wọn ni àríyọ̀ oṣù ló máa ń pè wọ́n àríyọ̀ rẹ́kọ̀dù so tó wà ní Ìjàyè l'Abẹ́òkúta.
ok ní junction Jàyè yẹn gangan. bẹ́ẹ̀ junction Jàyè ló wà. ok bàbá ṣé ẹ ní sọ pé à ń tọwọ́ bọ̀ yìí ní ẹnu jùjù à ń torí pé ẹ mọ̀ pé àwa tá a máa ń ṣiṣẹ́ yìí a máa ń fẹ́ rí òkodoro ọ̀rọ̀ tó pọ̀. gbogbo èèyàn ti mọ ẹyin blogger náà àbí ṣé blogger ní kíkọ yẹn àbí presenter àbí. gbogbo ẹ lọ́ọ̀ lè gbogbo èèyàn ti mọ yín èèyàn máa fọpọlọ dáhùn ìtẹ́ bá béèrè náà ni. ọlọ́wọ́ àgbà fún wa. so ìtọ́ bá dẹ̀ jẹ́ tòótọ́ a máa sọ pé bó ṣe rí leléyìí. ẹ ṣeun adúpẹ́ ní ọwọ́ yín. nígbà tí ẹ gbé rẹ́kọ̀dù yẹn lọ fún wọn pé mo ní orin kan lẹ̀ tí mo fẹ́ ṣe o tí wọ́n bá yín promote ẹ̀ tí wọ́n bá yín ṣe gbogbo ẹ̀ ìjẹ́ nígbà tẹ́ fẹ́ lọ ṣiṣẹ́ yẹn ẹni nínú owó yẹn ná àbí ẹni nínú ẹ̀ rárá àbí àwọn náà kó gbogbo ẹ̀ sílẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò ṣe pé bí èmi gangan mo dìídì gbé ara mi lọ bá wọn. ok. mo wà ní agbo kan gbogbo àyẹn náà kọ́ lọ́n ṣàánú ẹ̀ mo a ṣe ń jamọ́ra a ṣe ń struggle báyìí náà bọ̀. ó yàtọ̀ sí ìgbà yẹn. ó ti yàtọ̀ sí ìgbà yẹn náà. ló wá ṣeun. ṣe get so wọ́n rí mi ní agbo kan ni ọkọ ni ọmọ kékeré tó ń kọrin ògòdó tí azin tó kilẹ̀ dáadáa yìí tó bá báyìí pé wọ́n ní mo ní good voice o pé ọ̀hún like mi pé marketer lọ́wọ́ pé ọ̀hún dẹ̀ máa ń ṣe ọ̀hún máa ń promote orin pé wọ́n ní kí wàá rọ wọn ṣá ẹ mọ̀ gbogbo àyẹn náà àwa náà ojú dúdú àti mọ̀ tún yàtọ̀ sí ara ṣáà gbọ́n mi ṣá wọ́n ní kí wàá rọ wọn ní kíní bọ̀ ká má fọ̀rọ̀ gùn mo ṣá lọ rí wọn ṣá gbà tá lọ rí wọn so wọn lọ fi sọ fún mi pé ọ̀hún máa ṣe rẹ́kọ̀dù fún wa pé but èmi àti wọn máa sign. ọdẹ normal ó gbé agreement lẹ̀ so adẹ̀tọ́ bó dàgbé bí i 10 years ni mo 10 years náà la sign ni mo sign gbà yẹn. ọdún mẹ́wàá lẹ sign gbáko ọdún yẹn jẹ́ bí ọdún kèlò báyìí. àti 2019. 2019. bẹ́ẹ̀ni 2019 ni. ṣé ìwé tí wọ́n gbé lẹ́ǹgbà yẹn ìwé kóòtù ni àbí ọkọ̀ ṣe ìwé kan. ìwé kóòtù ni èmi ò mọ̀ bí ìwé kóòtù bóyá. báwo ni ìwé náà ṣe rí gbà yẹn. as in wọ́n print it out náà ni as in. kò yẹ kó bóyá ẹ lọ sáyìn kóòtù ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ lọ́lẹ̀ ti sáyìn. kóòtù kọ ọ̀dọ̀ inú ṣọ́ọ̀bù wọn láti ṣe gbogbo nǹkan tá a ṣe. ok ìjẹ́ ẹni tó bá yín ta rẹ́kọ̀dù yẹn tá a mọ̀ wọ́n sí Àríyọ̀ Records. bẹ́ẹ̀ni. irú àdéhùn wo ni ẹjọ́ ṣe lórí ọ̀rọ̀ Olówódé ní pé òkè tí n bá tajà yìí o tówó ìbàjẹ́ bóyá bíi àfipá bíi 1 million iye báyìí ló máa gbà nú ẹ̀ iye báyìí ń tọ̀dọ̀ mi. bólẹ̀ tún mọ́rọ̀ lọ báyìí. a gbọ́dọ̀ béèrè ẹ dáhùn torí àwọn èèyàn wọ́n máa fẹ́ máa retí nǹkan tó fẹ́ sọ. ìṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé k'Ọlọ́run ṣàánú gbogbo wa. àmín. tólórin bá struggle pé òun pé bíi tí wọ́n bá ti rẹ̀ olórin tí wọ́n bá ti mọ̀ kò sí nǹkan ẹ mọ̀ ojú ẹ̀ máa fẹ́ dúdú sí àwọn kankan. ààrẹ a máa gbọ́ nǹkan tó yẹ kó ṣe lọ́nà ẹ̀tọ́ kò ní ṣe lọ́nà ẹ̀tọ́. normal èmi àti a sign agreement 10 years mo sign kẹ́ bí mo sọ lẹ́ǹkan so àwọn á sọ fún wa nígbà yẹn wípé ó kéré jù pé mo gbọ́dọ̀ ṣe record lẹ́ẹ̀kan ṣo lọ́dún wọn náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ o wọn ní bọ̀ rẹ́kọ̀dù kan ṣo ó máa jáde ní. ó gbọ́dọ̀ jáde lọ́dún kan yẹn. láti 2019 yẹn. bẹ́ẹ̀ni ó gbọ́dọ̀ jáde lọ́dún. so nígbà táwa aṣá ẹ mọ̀ pé èmi tí tá ò ṣe ọkàn rí pé kíní èmi ò mẹ́nìtìn èmi kò sọ pé yá kò sí wàhálà pé ó ti bá mi lára mu so wàá wá sọ fún wa pé kódà àwọn èèyàn kan tẹ̀ sọ fún mi pé 10 years tí mo sáyẹn gan ti pọ̀ jù. ó ti pọ̀ jù. pé nítorí mi ìmọ̀ pa akọni dáadáa pé ó yẹ kí n fi lo àwọn èèyàn kí ni ẹ mọ̀ àwa tá a ṣe ń try pé ká tẹ̀ rẹ́ ẹnìkan tó máa. kéèyàn jẹ́ èèyàn kan mọ́ èèyàn. so kò tún yẹ pé bí àyè mi gangan mo lọ bẹ́ẹ̀ nìyí so fún ara wọn ni wọ́n rí mi. lóde so ẹ mọ̀ ẹni tó fẹ́ náwó nǹkan ṣé òun nìyẹn tó máa wò pé bí àyè fẹ́ máa. lọ ní kíní kan. control bákan ni so aṣá gbìyànjú ṣá wọ́n tún wá sọ ọ̀kan nínú agreement yẹn wípé ó dàgbé 10 naira taba ti ta bóyá bí 1000 no irọ́ bóyá bí ṣé 1000 ni àbí 100 bóyá 100 tàbí wọn kan ṣá wọn ṣá ní a máa rí wọn ní 10 naira ní tọ̀dọ̀ mi ń bẹ̀
10 naira àbí lórí CD kan ṣo 10 naira ní tọ̀dọ̀ yín. bóyá jẹ́ pé lórí CD kan ṣo lọ́sọ ẹ mọ̀ mo ti torí kò gbọ́dọ̀ jẹ́ 100 gbogbo ìgbà tẹ̀ sọ yẹn ó ń ta CD kan ní 100 naira ń gbà yẹn. ó ti pẹ́ ẹ mọ̀ pé mi ò mọ̀ pa ogun kan yẹn so wọ́n ṣáà ní máa rí 10 naira ó dà pé lórí CD kan náà ni wọ́n ní máa rí 10 naira pé kí n má wọrí o pé àwọn máa fún mi ní owó yẹn bọ́ ẹ mọ̀ kó tí yóò mọ̀ pa ẹ̀ kò yan so bọ́ ọlọ́run ṣàṣàánú àríkọ́bọ̀ o mi ò fún mi lówó ọ̀kan o. Rówó kọ̀ọ̀kan kẹ̀. Fún mi lówó ọ̀kan o. ọ̀dẹ̀ ta rẹ́kọ̀dù yẹn dẹ̀ ta torí ọ́díò àti CD ni a ṣe nígbà tá a kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn gan mo rántí 50,000 lówó tí mo kọ́kọ́ kólẹ̀. ok ẹ̀yin náà kólẹ̀ fún mákẹ́tà yẹn. mo kọ́kọ́ kólẹ̀ so gbẹ̀ngbẹ̀ngbà tó di pé 2019 yẹn náà ó ti ń lọ bí ending náà o. ok ó ti súnmọ́ bí ìparí ọdún. àṣàwà ṣe ní 2020 kó tó di pé kò ròde. bẹ́ẹ̀ ni 2020 la ṣe wá ṣe rẹ́kọ̀dù yẹn jáde ní 2020 la ṣe a ṣe launching ní March 15 ní 2020 kò pẹ́ ẹ̀ ní corona dé. ok but ẹni ẹ ṣe launching. bẹ́ẹ̀ni nínú launching yẹn ṣé ẹ invite àwọn èèyàn tó jọ àwọn èèyàn gidi wá sí launching. yes mo ṣe launching. ṣẹ́yìn lẹ invite àwọn èèyàn abẹ́ni yẹn ló invite àwọn èèyàn wọn. no wọ́n invite anybody èmi ni mo invite ok ó dà wọ́n invite bí èèyàn bí àwọn èèyàn bí mẹ́rin kan. bàbá wa Ìjàyè Gbèmí tó ń ṣe fíìmù àti ẹ̀gbọ́n kan náà fíìmù ló ń ṣe àti ìyàwó wọn àtàríyọ̀ àwọn mẹ́rin náà ni. nínú launching yẹn má bínú pẹ̀lú nǹkan tí mò ń béèrè lọ́wọ́ yẹn nínú launching yẹn ẹ ṣe wẹ̀jẹ̀wẹ̀mú fáwọn èèyàn àbí ẹ ò ṣe wẹ̀jẹ̀wẹ̀mú. àdáná. bọ̀ tó yẹ kẹ́ ẹ lè rí owó nínú launching yẹn náà débi pé ẹ̀yin náà máa lè fi àbí wàá lọ fẹ́ sọ put on kí n má ṣe ìbò sọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé iṣẹ́ tí yóò mọ̀ nǹkan tí yóò mọ̀ pa ẹ̀ mi ò ṣe rẹ́kọ̀dù kan rí so a ṣe launching nígbà tá a ṣe launching yẹn tán mákẹ́tà yẹn náà àwọn náà lọ kówó lọ àwọn ni wọ́n kówó yẹn lọ. àwọn lọ́kọ̀ gbowó tẹ pa lọ. bẹ́ẹ̀ ni àwọn lọ́kọ̀ lọ. àtòwó tọpa fún itọ́ ná fún yín lójú agbo tọ́wọ́n ilé àwọn ńgbà tẹ̀ ń kọrin tẹ́ ẹ̀ máa mọ̀ wọn iṣẹ́ yín kankan àwọn lọ́kọ̀ gbowó yẹn lọ pátá. ìyẹn wà ní mi ìrántí ó dà pé àwọn owó launching. owó tó gbà fún launching àtòwọ́ àwọn envelope tọ́wọ́n èèyàn fún yín. ìkan tó ṣẹlẹ̀ pé wọ́n ti bá a ṣe àdéhùn náà. ok. pé ìkan tó ṣẹlẹ̀ pé tá a bá ti fẹ́ ṣe launching yẹn o ìkan tó ṣẹlẹ̀ àjọ máa pín owó yẹn sí. owó ni. bọ́ ẹ mọ̀ pé mi ò mọ báyìí ṣe. ok. mi ò mọ báyìí ṣe tó ẹ pé àyè ti gbọ̀n gbà yẹn káyè ti fi lọ àwọn èèyàn pé báyìí ni o so ọṣà kòwé yẹn lọ nígbà tó wá di ìjọ kejì àbí ìjọ kẹta ṣá wọn ní ká wá bá wọn gbà á lọ bá wọn wọn wá la owó yẹn sí ọ̀nà méjì. ok. so ọkọ kan fún àwa ọ̀hún náà kó kan. ẹ má bínú o torí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tàbí ká ní àwọn òṣìṣẹ́ ilé ẹjọ́ ẹlòmíì wà nù wọn tó yẹ pé kò tó wà ní ọjọ́ orí ṣùgbọ́n torí pé ìwé tó kàdé bẹ̀ tó dẹ̀ ní ìmọ̀ nípa iṣẹ́ òun ni a fi ń sọ̀rọ̀ nǹkan tí à ń sọ yìí. ìjẹ́ nígbà tí wọ́n kówó yẹn lọ ẹ̀yún ẹnìkan láàrin yín bóyá nu báǹdì yín tàbí ẹ̀gbọ́n yín tàbí àbúrò yín tẹ́ ẹ jọ lọ ka owó yẹn tẹ́ fi mọ̀ pé iye báyìí ni tòótọ́ kọ́ tó pín owó yẹn sí méjì kan tó fún yín nílà kan bẹ́ẹ̀. ó dà pé àtijọ́ mọ̀. ẹ ti jọ mọ iye owó yẹn kọ́ tó lọ. àtijọ́ mọ iye tó jẹ́. ok ọdún 2019 àbí. no 20 ni rẹ́kọ̀dù yẹn jáde. ok gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n bá yín ṣe yẹn ìjẹ́ ṣe rẹ́kọ̀dù yẹn lọ́dọọdún láti 2020 yẹn títí di àsìkò yìí. ṣe o. rẹ́kọ̀dù kan tún yẹn náà ní ẹjọ́ ṣe. no lẹ́yìn ògòdó ìtún yẹn. ok. ó tún wá tó bí ọdún bíi mẹ́ta. bí a bí 2023 àṣetò ọ̀hún náà ni wọ́n ṣètò wá gbé kí ló ń pè jáde. ọdún tuntun ọdún ayọ̀. wọ́n ṣe wàá gbé jáde. ọlọ́wà gbọ́dún ayọ̀ yẹn jáde ó jẹ́ rẹ́kọ̀dù méjì. ok tẹ́ ẹ jọ ṣe láàrin ọdún mẹ́wàá tẹ́ ẹ jọ sáìn. bẹ́ẹ̀ni bọ ó dà pé gbogbo yẹn náà ni bíi pé bíi corona yẹn ó wọlé. ó túbọ̀ náà yẹn náà túbọ̀. ó tún náà kí àwọn kìnìyàn dáhùn. ṣùgbọ́n ọlọ́mọ ẹ má bínú ṣe mọ̀ pé ètò wa yìí àwọn èèyàn máa wò káàkiri gbogbo àgbáláyé àwọn nǹkan tẹ̀lé ń sọ yìí ó ṣeé ṣe kẹ́niyẹn rí tí wọ́n bá rí àwọn èèyàn wọn á tààgì wọn sí i tàbí kí wọ́n fún wọn ní líǹkì iṣẹ́ yìí láti wò àti láti gbọ́ ẹ má bínú nígbà tí wọ́n bá yín ṣe àdéhùn ọdún mẹ́wàá pé ọdọọdún ni ẹ máa ṣe rẹ́kọ̀dù jáde
ṣé kì í ṣe pé ẹ̀yin ní ẹ ò lórin ńlẹ̀ tí wọ́n máa fi sọ pé nígbà tí ọlọ́mọ ò lórin ńlẹ̀ o torí ẹ̀ la ṣe fìfì promise tá a ṣe. irọ́ o kò ṣe pé ànúrin lẹ̀ o. wọn ò tẹ pè yín rárá. ọ̀hún náà fún ara wọn mọ̀ pé orin wà nílẹ̀ dáadáa. ok. so wọ́n mọ̀ pé orin wà nílẹ̀ dáadáa. torí gbogbo àyẹn náà a máa ń sọ fún wọn pé ẹ jẹ́ ká ṣe kínní bọ́ máa ní ká ṣe sùúrù. ká ṣe sùúrù pé ká kọ́ wọn ojú ọjà náà. nǹkan tó wọn máa ń sọ fún wa nìyẹn. ok. bọ̀ àdéhùn tó ṣe fún mi ni pé ọdún kan a máa ṣe rẹ́kọ̀dù kan wọn náà lè ṣe jù yẹn lọ o. ṣùgbọ́n at least rẹ́kọ̀dù kan á jáde lọ́dún kan. a gbọ́dọ̀ ṣe. ẹ ṣeun. ǹjẹ́ bó ṣe rí tábàkọ̀ rí ìjọba kan tó jẹ́ ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà kókó dìlísìn kó wá sọ wípé káyé kúrò lórí íńtánẹ́ẹ̀tì o wọ́n fẹ́ dá ayé padà sí ayé késẹ́ẹ̀tì àti CD ìjẹ́sẹ̀ máa padà sí ọ̀dọ̀ àwọn mákẹ́tà àti àwọn promota yìí gẹ́gẹ́ bí ìrírí yín. nǹkan tẹ́ ẹ sọ yẹn ìbéèrè ńlá nìyẹn pẹ̀lú ibi táyé lọ́sìn yìí o. bẹ́ẹ̀ni sà. ibi táyé lọ́sìn. bẹ́ẹ̀ni sà. kò sí mákẹ́tà kan tó lè bẹ́ mi sọ o ń gbé ṣe máa padà sí CD àti késẹ́ẹ̀tì. CD àbí. késẹ́ẹ̀tì. no about online. online ẹ. kò sẹ́ni tó lè sọ mi pé kí n padà sí CD o CD kẹ̀ ìgbà tí mo tá à ń ṣe ti CD pé kí normal ọmọ yàn ẹ mọ̀ ìgbà ara là ń búra. bẹ́ẹ̀ni. ìgbà tí rẹ́kọ̀dù wa tó jáde ọmọ yàn bá ara dáadáa ṣùgbọ́n wọn kàn ń gbọ́ orin yẹn ni wọn ò lè mọ̀ pé ní báyìí ni. ló kọ́. ó kọ́ ó ti bọ̀ social media ló túbọ̀ ẹ̀pù. kàríà. ọ̀pọ̀lọpọ̀ eléré kódà ẹni tí ò mọ ọkàn ṣe kó jẹ́ content lèèyàn ṣe gan tó bá ti ṣe content kan gbé bí ọkọ̀ gbé content tí mo ṣe pé mo fẹ́ post tó kọ package ẹ̀ tó wà òkè pé kíní tó bá post ẹ̀ ó máa lọ àwọn èèyàn máa mọ̀ ẹni yẹn ti blow nìyẹn. ó túmọ̀ sí pé ẹlòmíì lè ra rẹ́kọ̀dù yín nínú ilé yín kó má mọ̀ pé ilẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. ó possible bẹ́ẹ̀ dáadáa. ibi táyé social media lọ sí ta ló máa sọ pé set kan lòun máa gbé kiri social media ti fẹ́ gbogbo nǹkan lójú. ẹ ṣeun ẹ kú àtàárọ̀. ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń bá wa wo fọ́nrán yìí láti lé ẹ má bá a pín fọ́nrán yìí ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ìbéèrè wa. ọlá ọmọ ògòdó ọlọ́run á máa wà pẹ̀lú yín ọlọ́run á máa fún yín kọ ọpọlọ yín ò ní dọ́bà ògo yín tó ti tàn lágbára ọlọ́run ọba kò ní tàn. nínú interview tá a ṣe fún bàbá yẹn sọ pọ́ìntì kan nínú ẹ̀ ó pẹ̀lú àwọn nǹkan tá a torí ẹ̀ gbé yín wá. bàbá yẹn ní ẹ̀yin olórin pàápàá ẹ mọ̀ lára pé ayé ìgbà CD kẹsẹ́ẹ̀tì ó dáa ju ayé online lọ torí pé ayé CD kẹsẹ́ẹ̀tì owó ń wọlé fún yín dáadáa ju àsìkò yìí lọ. ṣé o tọ́ lọ́rọ̀ yà bí lọ́yìn. ẹ má dá wọn lóhùn. kí ni ìdìtẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ rí ó máa ní nǹkan tẹ́ ẹ rí tó fi sọ bẹ́ẹ̀ náà. ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn. ẹ là wọn wá. wọ́n ṣe máa nígbà ìgbà ayé kẹsẹ́ẹ̀tì ipe ó pè wá ju ayé social media sí lọ kílẹ̀ tó máa sọ bẹ́ẹ̀ àwọn ló pè fún mákẹ́tà ni wọ́n ìgbà yẹn àwọn ló pè fún mákẹ́tà ni wọ́n ìgbà yẹn àwọn ló pè fún olórin nǹkan tí olórin lè rí ní gbogbo ìgbà yẹn ni pé a ò pé òkè o irú àwọn mákẹ́tà yẹn náà àwọn èèyàn tó bá ń ra orin yẹn tó bá fẹ́ tọ́wọ́n kankan bá fẹ́ pè wọ́n eléré yẹn wọ́n máa wá síbi tó ti ra orin yẹn ẹjọ́ afẹ́kẹ́ bá wa pé eléré yìí a nídìí ẹ̀ ní agbo fẹ́ pè fún wa inú owó tó bá fẹ́ fi pe eléré gan wọ́n ti rí inú ẹ̀. a rí percentage inú ẹ̀. ẹ mọ̀ but nísìnyí for example èmi sìn bí mo ṣe wà yìí mo fi ọlọ́run ọba búra kò sẹ́ni tó lè sọ mi pé bí a ọ̀la ọmọ kúrò lórí social media kíní kan social media mo ti ń jẹun. up to now. social media mo ti ń jẹun báyìí tọ́wọ́n yẹn bá máa gbé show fún mi wọ́n máa DM mi wọ́n máa message mi lórí TikTok orí Facebook ṣe get wọ́n máa message mi hello ọ̀la ọmọ ẹjọ́ afẹ́kẹ́ bá a ṣe afẹ́ gbé show fún yẹn afẹ́ ṣe ayẹyẹ kan bí báyìí ni o ó yá ẹ máa rí ó yá ẹ DM mi àdè máa sọ ó lè yẹ kó orí WhatsApp ni ẹlòmíì orí TikTok yẹn láti máa parí gbogbo ọ̀rọ̀ so ayé ti dórí social media kẹ́wọ̀n kan máa sọ pé ìgbà ayé CD owó pé olórin ibo ló ti pé olórin. níbi tí ẹ bọ́rọ̀ dé yẹn ṣe mọ̀ pé àwọn àgbàlagbà wọn á ní bí ẹyẹ bá ṣe lọ òun la ṣe máa sọ̀kò ẹ̀ ẹ wá bá wa dárúkọ àwọn àǹdù sí
fún àwọn olólùfẹ́ yín tí wọ́n wò wà lé pé ní Facebook o nǹkan báyìí ni mò ń jẹ́ o ní TikTok o nǹkan báyìí ni mò ń jẹ́ o ní YouTube mi nǹkan báyìí ni mò ń jẹ́ o tẹ́ bá fẹ́ pè wá fílérè fóònù nọ́mbà mi lélẹ̀ WhatsApp nọ́mbà mi lélẹ̀ ẹ sáré ṣe ká tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wa. orí Facebook mi tẹ́ bá fẹ́ fọ́lù wa ń bẹ̀ Ọláṣojú Ọláọmọ Ògòdó ló wà ń bẹ̀. ìyẹn lórí Facebook o Ọláṣojú Ọláọmọ Ògòdó lórí TikTok Ọláọmọ Ògòdó ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ni ní YouTube yín kọ́ lórí YouTube Ọláọmọ Ògòdó. ẹ wá sọ nọ́mbà yín àti WhatsApp nọ́mbà yín fún wọn tó ń wà. so ẹ̀dẹ̀ bá wa stream orin wa o lórí Audiomack wa Ọláọmọ Ògòdó 4 lẹ́ máa fi wá ní Audiomack. lórí Audiomack Ọláọmọ Ògòdó 4 yẹn ṣé 4 tó dúró bàbí rí 4 FOUR. no 4 tó dúró báyìí ni 4 tó dúró bẹ́ẹ̀ni ok. so òun ni ní orí Audiomack so ó dẹ̀ wà lórí gbogbo platform káàkiri tẹ́ bá fẹ́ lò ní WhatsApp tẹ́ fẹ́ lò orin wa ní Facebook ẹ fẹ́ lò ní. ó wà ń bẹ̀. káàkiri orin wa wà ń bẹ̀. tọ́ bá fẹ́ lò ní status WhatsApp gan tọ́ bá ti search Ọláọmọ. tọ́ bá ti tẹ Ọláọmọ Ògòdó ire ni mo yàn ó máa gbé wá kábíyèsí. ó ti yé so nọ́mbà mi 080 080 62 20 21 39. ẹ ti tún pè lẹ́ẹ̀kan sí. 080 62 20 21 39. kọ́lé nọ́mbà nìyẹn o. ẹ kọ́lé nọ́mbà WhatsApp nọ́mbà ńkọ́. WhatsApp nọ́mbà 090 69 30 20 10. ẹ ṣeun ẹ kú àtàárọ̀ ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní gbogbo àgbáńláyé ṣé ẹ rí i pé olórin ìbílẹ̀ olórin tiwantiwa òun la gbé wa o Ọláọmọ Ògòdó gangan agbára orin tẹ́ bá ti rí Ògòdó tàbí ibi tẹ́ bá ti gbọ́ Ọláọmọ Ògòdó lẹ́ni àkọ́kọ́ òun lológòdó àkọ́kọ́ tó mú àwọn irinṣẹ́ orin míì tí wọ́n lò rí nínú orin Ògòdó wọnú Ògòdó torí ẹ̀ lọ́ ṣe sọ yìí pé Ọláọmọ Ògòdó gangan Ọláọmọ ló mú keyboard wọnú Ògòdó Ọláọmọ ló mú drums wọ ó tún mọ̀ wọn nǹkan kan mi wọ̀ láìpẹ́ yìí wọ́n ti ń wo nǹkan mi tí wọ́n máa ń bọ̀ ẹ máa wò lágbó Ọlọ́run ojú yín lẹ́ ó máa fi wò wá etí yín lẹ́ ó máa fi gbọ́ wá ojú yín ò ní fọ́ bẹ́ẹ̀ sì ni etí yín ò ní di Ọláọmọ á kú àtàárọ̀ àwọn tí ó jẹ́ olólùfẹ́ wa nígbà tá a ti sọ pé ẹ̀yin lẹ́ ń bọ̀ lórí ètò wa wọ́n wá kọ ìbéèrè kan síbí wọ́n ní kábìrín léèrè wọ́n ní báwo lẹ ṣe rí àsìkò yìí sí àti àsìkò tí àwọn promoter tí wọ́n ń ta kẹsẹ̀tì àti CD yín báwo lẹ ṣe rí àsìkò yẹn síra wọn sí. mo ti sọ lẹ́ǹkan Ọláọmọ tí a bá ń jẹyàn ayé kò ní rí ni yóò. kábíyèsí lódùmarè. ọmọ láṣojú òtẹ́bí bá ń pààyàn ayé kò ní dání mọ́ ṣùgbọ́n tọ́lọ́run bá ti bá ẹ ṣe o tóun fi tẹ ewúrẹ́ jiyàn tó bá fi tó àgùntàn jẹ́ ká ayé lẹ́nu ń gbéraga o tẹ́bí bá ń pààyàn ayé kò ní dání mọ́ tí a bá ń jẹyàn ayé kò ní rí ni o Ọláọmọ ìgbàkígbà ní gbogbo nǹkan lè yí padà CMS Ọláọmọ ìgbàkígbà ní gbogbo nǹkan lè yí padà àmọ́ ìgbàgbọ́ rẹ̀ dákun má jò yí padà o ìgbàkígbà ní gbogbo nǹkan lè yí padà ìgbàgbọ́ rẹ̀ jẹ́ kó mú ẹ lára dáṣọ mọ́ ìgbàkígbà ní gbogbo nǹkan lè yí padà. mo ti sọ ọkọ lẹ́ẹ̀kan yẹn ṣe rí ìgbà yọ wọn Markerter yẹn ìgbà tí wọ́n nìyẹn ó ti lọ ṣe rí mi ní púrọ́ fún yín lóòótọ́ gbogbo olè sọ síbi kankan náà ká kọrin síbi kan náà báyìí ṣe ń sọ iná ẹlòmíràn ṣe máa wò pé yá ìgbà ayé kẹsẹ̀tì ni ó pé òun ẹlòmíràn máa sọ pé ìgbà ayé kẹsẹ̀tì ó pé òun for example bí èmi o ìgbà ayé social media yóò ṣe pé mi ju ìgbà ayé kẹsẹ̀tì lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ èmi mo sọ bẹ́ẹ̀. lẹsọ bẹ́ẹ̀ kò yẹ kó ẹ yọ sọ. mo mọ nǹkan tí mò ń sọ ìgbà ayé social media pé bẹ́ẹ̀ òkè o social media ló jẹ́ kó àwọn èèyàn títí a ṣe ń bẹ lọ́hùn ni o. Olúwa túbọ̀ gbàdúrà wá sí. ẹ̀yin èèyàn wa ẹgbẹ́ alọ́sókè àlè dáṣe o. Ọlọ́run á túbọ̀ gbàdúrà wá sí. ṣẹ́gẹ̀t social media ló yẹ kó àwọn èèyàn túbọ̀ mọ̀ mi. mo mọ nǹkan tí mò ń sọ náà. ok nígbà tí mo ṣe rẹ́kọ̀dù mi eré ni mo yàn lẹ́ẹ̀kẹta yìí fọ́ra mi ni mo ṣe yẹn o. eré ni mo yàn tí mo sọ yìí tí Oríyọmí bá mi Oríyọmí Hamzat tọ́jú tí mo kọ pé Ọláọmọ tó bá ń pè é ní bàbá tó bá ń pè é ní bàbá ọmọ ìyá mi tó bá ń káwọ́ sókè fún ẹ èèyàn mi tó bá ń jọ́sẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kíní kan lára ẹni ó jẹ́ lọ́ọ́ ṣe jẹ́ ọ̀rẹ́ mi o tó ráyè ò fẹ́ ní fọ̀rọ̀ òbí kì í sórí ẹni
cheget so orin tí bá mi Oríyọmí Asan tó bá mi jó sí yẹn kí ló fà tó bá pẹ́ kò ṣe pé bí mo post orin yẹn sí social media ni lè rí nǹkan tó fà torí ọmọ tó yẹ jó sórin yẹn báyìí gbam orin yẹn go viral àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ọbẹ̀ àti bẹ̀rẹ̀ lọ́wọ́ èèyàn tí bẹ̀rẹ̀ sí ní mọ̀ mi àìmọ̀ iye orin tí mo tuntun wá post láti gbà yẹn lẹ́yìn gbà yẹn tó yẹ pọ́n píkì gan tọ́wọ́ èèyàn bá mi lò dápẹ́ báyìí lò báyìí ni mo ṣe ń connect mọ́ èèyàn ọ̀la ọmọ àríbá kan lára rẹ̀ aṣọ kì í ẹ bá kan torí eré mi bá dẹ̀dẹ̀ tó kíkí mi bá dẹ̀dẹ̀ aṣọ kì í ẹ bá kan o ara ẹ̀ náà ni ẹ̀hún orin yẹn go viral gan o ìtí mo kọ pé ọ̀la ọmọ ó yá wẹ́ni èrè bá rìn láyé má ṣe kárin kápọ̀ ṣóògbọ́ o wẹ́ni èrè bá rìn láyé ara ẹ̀ ni ó pọ̀ gan ó ti yẹn ó ti yapa gan tẹ́ pé gini ok ayé ẹ wá sọ fún mi ṣé tó yẹ pé cd ní gbogbo ẹ̀ kọ̀ọ̀rọ̀ ẹ̀ nípa ọmọ máa play ẹ̀ ní junction a máa play ní lágbo kákàkiri. ọ̀hún yẹn a máa rà lẹ́ẹ̀kọ̀kan ọ̀hún mélòó ni lọ́fẹ́ dẹ́niyẹn mọ̀ lọ́fẹ́ dẹ́niyẹn mọ̀ ní ọmọ máa tí máa ń kọrin mi lágbo kódà anywhere tí bá fẹ́ lọ play báyìí mo máa rán fans mi bẹ́ẹ̀ ṣáà ni kó tó bá mo ti bá fi lè gbẹnu lé orin báyìí. ọmọ akọ́tẹ̀lẹ̀ ọmọ máa mú e kọ́ ẹ̀ lọ́yìn máa kọ́tẹ̀lẹ̀ nǹkan tó lè rí nídìí nìyẹn. bí ọ̀rọ̀ Pasuma Òṣùpá bẹ́ẹ̀ni Olúwa ṣeun bàbá ìbéèrè kejì táwọn olólùfẹ́ wa tí wọ́n kọ ránṣẹ́ nígbà tí wọ́n mọ̀ pé ẹ̀ ń bọ́ lé ni wọ́n ní ṣé lóòótọ́ ni àwọn mákẹ́tà àti àwọn promoter máa ń ṣe bí ọlọ́ba nígbà náà. bí ọlọ́ba azao kó. tó yẹ pé wọ́n máa ń sábà fẹ́ máa láṣẹ lórí olórin bíi pé ẹ gbéṣẹ́ lọ fún mákẹ́tà kan lè sìn ẹ̀yin lẹ ṣe tán pátápátá agreement yóò wà wọ̀ ẹ wá gbéṣẹ́ yẹn lọ fún mákẹ́tà mi ọ máa ní pé mákẹ́tà tẹ kọ́kọ́ gbéṣẹ́ lọ fún ó lè ti kọ́kọ́ pe gbogbo àwọn èèyàn pé lágbájá báyìí ń gbéṣẹ́ bọ̀ ó ti kọ́kọ́ gbé wá sọ́dọ̀ mi o ẹ gbọ́dọ̀ gbaṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ àfi kó padà sọ́dọ̀ mi. nǹkan tó ṣẹlẹ̀ ni ó pé ṣe mọ̀ pé nǹkan tó bá ti ṣèyàn lè máa ní experience yẹ. irú nǹkan tẹ́yìn sọ yẹn sìn mi ò ní experience ẹ̀ rí mi ò lè sọ much lórí ẹ̀. ṣe get but kò sọgbọ́n náà nígbà tí ẹ pé tí mákẹ́tà bá wà ó ti yẹn ok mo pè ẹ́ sìn olórin ni ẹ mo pè ẹ́ sìn mo fẹ́ kó lé ẹ lórí ipe kínní ẹni yẹn ti jẹ́ bí ọ̀gá sẹ́yìn sí fún yàn sólórin nìyẹn ẹni tó fẹ́ sponsor yàn tó fẹ́ kó léyàn lórí bẹ́ẹ̀ ni so nípa abi tẹ́ ẹ lọ yẹn ni omi lè sọ pé bí a kò rí bẹ́ẹ̀ omi dẹ̀dẹ̀ ni ó rí bẹ́ẹ̀ mi ò ní kò ṣẹlẹ̀ sí mi rí bọ́ ó sì lè jẹ́ pé bẹ́ẹ̀ náà ni torí kí ni ẹni tó fẹ́ náwó ẹ̀ á fẹ́ dúró pé ṣe bẹ́ẹ̀ mi ni mo fẹ́ náwó mi nǹkan tí mo lè sọ pé ó ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣe akú àtàárọ̀ ohun yín a máa ró lágbó Ọlọ́run bá ẹ ní kó sí páńpẹ́ ayé bẹ́ẹ̀ bá ń lọ rí ẹ máa bọ̀ rí o ẹ bá wa fi orin sọ fún àwọn tí wọ́n ń wà nílé pé kí wọ́n máa bá wa tẹ̀lé ìkànnì yìí kán bá a share kán bá a like kán bá a comment kán sì máa tẹ̀lé wa ní gbogbo gbà tá a bá ṣe ń sọ àwọn fọ́nrán wálẹ̀ sórí ayélujára kẹ́ ẹ wá dárúkọ yín ká wá dágbére lórí ètò lẹ́nìí pé ó tún dìgbà mi ó dọjọ́ rẹ̀. ọlọ́mọ èmi náà ayọ̀ àkárí gbogbo wa. àmín. ọmọ láṣojú ayọ̀ àkárí gbogbo wa. ọmọ láṣojú mo ti káyọ̀dé o ayọ̀ àkárí gbogbo wa. ọlọ́mọ èmi ń kọrin ẹ̀yin wò mí ẹ̀yin fáǹsì wẹ̀ wà níyàn kú. àmín. ọlọ́mọ èmi tún wá ń kọrin ẹ̀yin wa ń wò wá gbogbo olólùfẹ́ wa ẹ̀ wà níyàn kú láyé bí ọlá ọmọ ojú tí ẹ fi ń wò wá ìyẹn kò ní í fọ́ àmín o ojú tí ẹ fi ń wò wá ìyẹn kò ní í fọ́ àmín o ọlá ọmọ etí tí ẹ fi ń gbọ́ wá ìyẹn kò ní í dí àmín etí tẹ̀dẹ̀ fi ń gbọ́ wá ìyẹn kò ní í dí àmín ẹsẹ̀ tẹ́ fi jíjó wá ìyẹn kò ní í rọ́ àmín ẹsẹ̀ tẹ́ fi jíjó wá ìyẹn kò ní í rọ́ àmín o ọlá ọmọ mi ò wá ní ṣàlàyèsí kẹ́yà bá mi ṣàmìyàn mi ọlámùgòdò gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí nílé lóko ọlámùgòdò home away from London ọlámùgòdò South Africa Canada gbogbo ibikíbi tẹ́ ti wà nílé ayé bí gbogbo mùtúmù wa ẹ̀yin ọmọ Nàìjíríà ní tilé tó kó Elédùmarè yọba kò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ nílé ayé bí gbogbo mùtúmù wa ẹ̀jọ̀ tó rọ Ọlọ́run ọba ṣeré tó yìí ètò wa ni ètò wọ́ wà ẹ jẹ́ ká máa tẹ́tí gbọ́ wọn nílé ayé bí gbogbo mùtúmù wa gbogbo àwọn eléyìí nǹkan tó bá jẹ níhùn lọ máa ń gbé jáde nílé ayé bí gbogbo mùtúmù wa
nǹkan tí o bá ti jẹ ní nílé ayé bí ẹ ò lè rí wọn ń bẹ̀ nílé ayé bí gbogbo mùtúmù gbogbo ẹjọ́ tó rọ ọlọ́wọ́n bá ẹ máa bá a subscribe sórí YouTube wọn ẹ máa bá a follow ìwọ̀n lórí TikTok ọ̀n bẹ lórí Facebook ọlámùgòdó òkodoro Yorùbá òkodoro ọ̀rọ̀ ní mídíà òkodoro ọ̀rọ̀ mi ní mídíà ọlámùgòdó ọmọ ìlú Ìgbẹ̀yìn ẹ jọ̀wọ́ nítorí Elédùmarè yọbọ níbo rẹ tí ó bá ti sẹ́yìn ọlámùgòdó kò lè sáwa nílé ayé bí gbogbo mùtúmù gbogbo bẹ́ẹ̀ni o ẹ̀yin gọ́gọ́ làwárí tó àfi gara káàkiri ìgboro nílé ayé bí gbogbo ẹ̀yin èèyàn ọlá ọmọ kò ní rẹ gbogbo aláyé láyé ọlá ọmọ n kò pé nàìjà ò dáa n kò pé nàìjà ò dáa ọmọ láṣojú èmi kò pé nàìjà ò dáa ṣùgbọ́n ibi tó yẹ kó wà kọ́ ló wà n kò pé nàìjà ò dáa n kò pé nàìjà ibi tó yẹ kó wà kọ́ ló wà. anthem tuntun tí nìyà àti ìgbẹ́yẹ̀ yẹn lágbára Ọlọ́run ayàtọ̀ láfíà la máa fi gbọ́ ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé ẹ kú ìwòran wa látàárọ̀. ọdẹ kú palẹ̀mọ́ o ẹ̀yin ti wá gbogbo yẹn la pè. ìpalẹ̀mọ́ kí nìyẹn. mo fẹ́ ṣe launching new album. ẹ ò sọ fún wa ká ti máa pariwo káàkiri gbogbo ayé tẹ́lẹ̀. ẹ má bínú tó bá máa fi tó August la wà yìí tó bá máa fi tó ending tàbí tábà ti gbẹnu lé September yẹn ẹ ti máa rí àwọn process yẹn tó máa lọ. alágbó ayọ̀ ló máa dé. but December 8 òun la fẹ́ ṣe launching lágbó Ọlọ́run ayọ̀ ni o máa kí ni àkọlé orin yẹn. àti bẹ́ẹ̀ ohun tá a bá bò lò ní ẹ wo ibi tí Ọlọ́run ògòdó ti gbé mi gbà ẹ ṣeun ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé adúpẹ́ lọ́wọ́ yín o ayìn nítorí pé ọ̀gá mi Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàngbà a máa sọ wípé pé ọmọ ọlọ́mọlanke tó ń wòrò eégún ẹ jẹ́ ká kí ẹ jẹ́ ká yìn torí ọmọlanke tó ń gọ́ǹtì fún ara ẹ̀ ìrànlọ́tọ̀ ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń fi dáta yín wò wá akínyìn o akínyìn torí pé kò sí kékeré owó àtẹ̀ntó wà lé òyìnbó àtẹ̀ntó wà lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run á máa bùkún fún yín ojú yóò ní fọ́ etí yóò ní di ẹsẹ̀ yóò ní rọ apá yóò ní rọ ẹgbọ́n nǹkan tí ọmọ ògòdó sọ December 8 lọ́ máa kó rẹ́kọ́ọ̀dù tuntun jáde ayọ̀ àtàlàfíà òun la máa fi péjú ní ọjọ́ náà ní ìlú Abẹ́òkúta wa mi báyìí ẹ̀yin tẹ́ wà nìbàdàn tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ wà lóṣù tẹ́ wà lóńdó ọmọ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ wá ẹ jẹ́ ká jọ ṣe everybody mo pe o ẹ̀yin tẹ́ bá tẹ́ fẹ́ support ọlá ọmọ ẹ pe nọ́mbà ọlá ọmọ yẹn òun náà ló tún ṣòlójú fọ́nrán yín yẹn ẹ pe nọ́mbà yẹn pé ọlá ọmọ kí la lè fi support yẹ fún lọ́ọ̀ṣì tó fẹ́ ṣe lágbọ́ Ọlọ́run bá tẹ́ bá ṣe ń tọ́ bá pò owó lẹ̀ máa mú ibi tọ́wọ́ ẹgbẹ́ yẹn bá ti náwó ẹ ní báwọn ná ojú ń bẹ̀ àwa ń lọ lẹ́ni ká padà ní ọjọ́ mi a ò ní súré pera wa ire o.